ikú ọ̀gá Ṣọja ìjọba ló pa á ní àbí àwọn afẹ̀míṣòfò? Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ń béèrè rèé o, títí dórí àwọn ọ̀gá ológun tó ti fẹ̀yìntì pé ọ̀gágun àgbà Rabe Abubakar tó kú sínú igbó àwọn afẹ̀míṣòfò yìí, ṣé àwọn afẹ̀míṣòfò ni wọ́n pa á ní àbí ìjọba? Àwọn ìbéèrè wọ̀nyí ń wáyé torí lẹ́sẹ̀kẹsẹ̀ tọkùnrin ológun náà kú làwọn afẹ̀míṣòfò ọ̀hún ti ní kí wọ́n wáá gba òkú ẹ̀. Àwọn iléeṣẹ́ ìjọba ní Katsina sì ní àwọn làwọn gbòkú ọ̀hún tí wọ́n gbé wálé fún sísin. Bẹ́ẹ̀ iléeṣẹ́ ológun ti ṣàlàyé pé lásìkò tí àwọn ṣẹ̀ṣẹ̀ ń gbáradì láti lọ kó ogun gidi jà wọ́n níbi tí wọ́n ti jí ọ̀gágun Abubakar gbé sí, nígbà náà làwọn gbọ́ ikú ẹ̀ lójijì. Ṣùgbọ́n ṣé òjijì wá ní ikú ọ̀hún bí? Ẹni bá rántí dáadáa yóò mọ̀ pé ní ọjọ́ Sátidé, ọjọ́ àbámẹ́ta, 30 oṣù karùn-ún tó parí yìí ni wọ́n jí ọkùnrin sọ́jà náà gbé. Òun àti ìyàwó ẹ̀ tí wọ́n jọ ń lọ síbi ìgbéyàwó kan ní Katsina. Àwọn mẹ́ta ni wọ́n wà nínú mọ́tò. Dẹ́rẹ́bà wọn Abdullahi Saidu àti tọkọ-tìyàwó yìí ọ̀nà Maraba Musawa sí Káfíntólì lágbègbè Mutasu ni wọ́n ń bá lọ. Àfi bí wọ́n ti dé abúlé Sáríkínbáóré táwọn afẹ̀míṣòfò yìí dá wọn lọ́nà tí wọ́n yìnbọn fún dẹ́rẹ́bà tí wọ́n sì gbé ọ̀gá sọ́jà náà àti ìyàwó ẹ̀ wọnú igbó lọ. Bí wọ́n ti gbé wọn ní gbogbo ayé ti bẹ̀rẹ̀ sí pariwo. Wọ́n ní èèrà gbé ohun tó jù ú o. Ejò àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ti gbé òkété mì. Ikú tí yóò pa wọn ni wọ́n gbé yìí. Pé tí wọn kò bá tètè gbé ọkùnrin olórí ogun náà sílẹ̀ kíákíá, àwọn yóò fàya lójú eégún wọn. Ní gbangba láyé yóò sì ti rí ẹni tó wà lábẹ́ aṣọ. Ohun tí gbogbo ìlú ń retí nìyẹn, pé àwọn ológun yóò jí gìrì lọ́nà tí irú ẹ̀ kò ṣẹlẹ̀ rí, pàápàá nígbà tó jẹ́ ọ̀gá àwọn kan ni wọ́n jí gbé yìí. Ṣùgbọ́n ní ọjọ́ 6 oṣù kẹfà yìí, fídíò kan jáde. Fídíò ìbànújẹ́ gbáà ní fọmọ Nàìjíríà gbogbo. Ìyẹn jẹ́ lọ́jọ́ 9 tí wọ́n jí wọn gbé. Wọ́n mú tọkọ-tìyàwó náà dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ìyàwó ìyẹn Haji Amina Abubakar sì bẹ̀rẹ̀ síbẹ̀ ìjọba pé kí wọ́n wá gba àwọn sílẹ̀. Ìyàwó ọ̀gá Ṣọjà yìí ní ohun táwọn afẹ̀míṣòfò náà ń béèrè kò le, kí ìjọba tètè ṣe é fún wọn ni. Obìnrin náà ní ohun àkọ́kọ́ tí wọ́n ń béèrè ni pé ìjọba ti mú àwọn ọ̀gá àwọn mẹ́ta kan, wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fi wọ́n sílẹ̀ kíákíá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí Haji Amina sọ pé àwọn afẹ̀míṣòfò náà ń béèrè ìtúsílẹ̀ wọn ni Aminu, Sẹni àti Nasiru. Kó tó di ìgbà yìí ni olórí àwọn afẹ̀míṣòfò tó jí àwọn èèyàn yìí gbé, Katala Muhammad, ti bá àwọn èèyàn ìjọba sọ̀rọ̀ lórí wọn, tó ní àwọn ẹbí òun ni àwọn mẹ́ta yìí o, kí ìjọba fi wọ́n sílẹ̀ fóun kíá. Nítorí pé ìjọba kò tí ì dáhùn ni wọ́n ṣe ní kí obìnrin náà àti ọkọ ẹ̀ tún sọ bẹ́ẹ̀ fún wọn. Lẹ́yìn ìyẹn wọ́n ní gbogbo àwọn màálù tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn àwọn pátá, gbogbo ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ kó kalẹ̀ tí wọ́n bá fẹ́ kí àwọn tú àwọn èèyàn náà sílẹ̀ o. Ọ̀rọ̀ yìí ò dé rárá. Lórí fídíò tí gbogbo ayé rí ni wọ́n ti sọ bẹ́ẹ̀ sí. Lẹ́yìn tí ìyàwó ti sọ̀rọ̀, ọ̀gá Ṣọjà náà pẹ̀lú ìtìjú àti ìbànújẹ́ ayérayé náà ní kí ìjọba bá àwọn dá sọ̀rọ̀ yìí, kí wọ́n rọra fi kùn lukùn pẹ̀lú àwọn afẹ̀míṣòfò yìí, kí wọ́n má mú wọn ní kólekóle, kí wọ́n lè fi àwọn sílẹ̀. Ẹni tó bá mọ bí iṣẹ́ ológun ti rí àti bí àwọn sọ́jà ti máa ń wo ara wọn yóò mọ̀ pé inú ìbànújẹ́ ayérayé àti àròkàn tí fa ẹkún àsundá ní ọ̀gá Ṣọjà yìí yóò wà kó tó lè máa sọ àwọn ohun tó sọ. Ṣùgbọ́n pẹ̀lú pé fídíò yìí jáde báyìí àti àwọn ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Katsina ń sọ, pẹ̀lú gbogbo àwọn irinṣẹ́ tí àwọn sọ́jà ní, yóò ṣòro púpọ̀ láti gbàgbọ́ pé àwọn aláṣẹ ìjọba Nàìjíríà kò mọ ibi tí àwọn afẹ̀míṣòfò ọ̀hún wà, tàbí ibi tí wọ́n gbé ọ̀gá ológun náà àti ìyàwó ẹ̀ sí gan-an. Àwọn sọ́jà tilẹ̀ sọ pé àwọn ń múra ìjà láti lọ yabo àwọn jàǹdùkú náà ní bùbá wọn làwọn gbọ́ ikú sọ́jà yìí. Ó sì dájú pé kí wọ́n tó lè máa múra bẹ́ẹ̀, wọ́n ti mọ ibi tí wọ́n wà ní. Àmọ́ ohun tó ń kọ àwọn èèyàn lóminú ni pé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọbẹ̀ ni àbí wọ́n ti mọbẹ̀ tipẹ́. Ìjọba Katsina fúnra wọn náà sọ pé àwọn wà lórí ọ̀rọ̀ láàrin àwọn àti àwọn afẹ̀míṣòfò yìí làwọn gbọ́ ikú olórí ogun náà. Ìbéèrè náà sì ni pé àwọn wo ni wọ́n wá gbé òkú ọkùnrin yìí fún? Àwọn wo ló gbà á lọ́wọ́ wọn? Àdéhùn wo ló wà láàrin àwọn afẹ̀míṣòfò yìí àti àwọn tí wọ́n gbé òkú náà fún?
àti pé lẹ́yìn tí wọ́n gbé òkú ọ̀gágun àgbà Abubakar sílẹ̀ fún àwọn ìjọba àti àwọn ológun yìí, ṣé àwọn tí wọ́n gbé òkú náà wá kò ṣeé mú ni? Ṣé àwọn sọ́jà yìí ò lè ya bo ibi táwọn afẹ̀míṣòfò náà wà ni? Nígbà tó jẹ́ ohun tí wọ́n ń sọ tẹ́lẹ̀, tí wọ́n sì máa ń sọ ní gbogbo ìgbà ni pé wọn ò fẹ́ kí wọ́n pa àwọn tí wọ́n bá jí gbé ni. Àmọ́ ẹni tí wọ́n jí gbé ti kú, kí ló wá dé táwọn sọ́jà kò fi ìbínú ẹni tí wọ́n pa yìí ya lu ibi tí àwọn èèyàn náà wà kí wọ́n kó wọn? Ọ̀rọ̀ náà rú ọ̀pọ̀ èèyàn lójú. Ohun tí àwọn míì sì ṣe ń sọ pé Nàìjíríà ti gbé nìyẹn. Àwọn tí wọ́n ń sọ báyìí, àwọn ọ̀gá ológun tó ti fẹ̀yìntì ló pọ̀ nínú wọn o. Pé ohun tó ń ṣẹlẹ̀ kò ju pé àwọn afẹ̀míṣòfò yìí ló kù tí wọ́n ń pàṣẹ fún ìjọba Nàìjíríà lọ. Ó jọ pé kò sí ohun tí àwọn aṣáájú ìjọba náà sì lè ṣe láti kápá wọn. Àwọn ọ̀gá ológun yìí ní ikú tó ń pa ojúbọ ẹni òwe ló ń pa fún ni. Pé ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ni pé eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ó lè ṣẹlẹ̀ sí ọ̀gá sọ́jà tó wà lẹ́nu iṣẹ́ gan-an. Ó lè ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí àwọn jẹ́ ọ̀gá ńlá tí àwọn ti fẹ̀yìntì. Ó lè ṣẹlẹ̀ sí sẹ́nẹ́tọ̀, ó lè ṣẹlẹ̀ sí mínísítà, bí wọn ò bá sì múra ó lè ṣẹlẹ̀ sí gómìnà kan níjọ́ kan. Àti pé ohun tí eléyìí fi hàn ni pé ọ̀rọ̀ náà ti sọ ìjọba Nàìjíríà dọ̀lẹ pátápátá. Wọn ò sì mọ ibi tí wọn yóò gbà láti yanjú ìṣòro wọn. Lára wàhálà sì ni pé ogun afẹ̀míṣòfò náà ti gbilẹ̀ gan, débi pé ìjọba pàápàá kò mọ ẹni tí wọn yóò dojú ìjà wọn kọ tàbí ibi tí wọn yóò ti mú ogun náà, nígbà tó jẹ́ gbogbo ìpínlẹ̀ lókù tí kinní náà ti kárí báyìí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìjínigbé náà kò yọ ìlú Àbújá fúnra ẹ̀ sílẹ̀ o. Àfi bí ẹni pé wọn kò gbé àwọn èèyàn lọ rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá sọ́jà yìí fi ń sọ̀rọ̀. Ohun tí wọ́n sì ń tẹnumọ́ náà ni wípé bí ọ̀rọ̀ ti ṣe ṣẹlẹ̀ sí Rabe Abubakar yìí, kò sí ẹni tí yóò lè ṣẹlẹ̀ sí nínú àwọn. Torí Rabe yìí, ọkùnrin tó fi gbogbo ayé ẹ̀ sí Nàìjíríà tó sì ṣiṣẹ́ ológun bó ti yẹ kó ṣe é fún Nàìjíríà ni. Wọ́n ní òun náà ló wá kú ikú ẹ̀sín tí wọ́n fi ikú ẹ̀sín pa yìí lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò tí ò sì sí ohun tí wọ́n lè ṣe sí i, pé kò sí ẹni tí irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí òun. Ohun tó mú ìyanu wà ni pé àwọn ọ̀gá sọ́jà tí wọ́n ń sọ̀rọ̀ wọ̀nyí kò mọ̀ pé ibi tí ọ̀rọ̀ náà yóò já sí nìyẹn. Bí kò bá sì jẹ́ ìjọba Katsina ló kéde ẹ̀, kò sẹ́ni tí yóò gbà wọ́n gbọ́. Àmọ́ ìjọba Katsina fúnra wọn ni wọ́n kéde. Ọ̀rọ̀ tí àkàlàmọ̀gbò bá sì sọ lóde ọ̀run ló ti wá ni. Kìnní ọ̀hún kò ní àríyànjiyàn kankan nínú. Nasiru Muazu, kọmíṣánná fún ètò ààbò abẹ́lé ìpínlẹ̀ náà ló kéde. Òun ló sì ṣàlàyé pé àrùn ìtọ̀ ṣúgà àti ẹ̀jẹ̀ ríru tó ti wà lára ọkùnrin sọ́jà náà láti ọjọ́ tó pẹ́ wá ló ṣekú pa á. Bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún Dípò Umaru Rada ní òun dárò títí. Ìjọba òun náà sì dárò gan pé bí ọkùnrin sọ́jà ńlá yìí yóò ti ṣe kú sígbó àwọn afẹ̀míṣòfò nídìí àìsàn tí kò tó nǹkan nìyẹn. Tó sì bẹ̀rẹ̀ sí bá àwọn ẹbí ẹ̀ dárò àti gbogbo ará Katsina pẹ̀lú àlàyé pé ọ̀fọ̀ ńlá ló ṣe àwọn o. Ṣùgbọ́n àwọn ọ̀gá sọ́jà tí wọ́n ń sọ̀rọ̀ bọ̀ kò gbà pé ìtọ̀ ṣúgà ló pa sọ́jà yìí. Wọ́n ní tí kì í bá ṣe pé ọkùnrin náà fìbínú kú nítorí ohun tó ń ṣẹlẹ̀ sí, àjẹ́ pé àwọn èèyàn náà fúnra wọn ló pa á tí wọ́n sì ń parọ́ mọ́ ìtọ̀ ṣúgà. Bó bá sì jẹ́ ìtọ̀ ṣúgà náà ni nítorí tí kò rí ìtọ́jú ni, torí hypertension kì í déédéé mú ẹni tọkàn ẹ̀ bá balẹ̀. Ẹni tó bá kú ikú ẹ̀jẹ̀ ríru lójijì nǹkan ṣẹlẹ̀ sí i náà ni. Àwọn yìí ní èyí ó wù kó jẹ́ àti ìjọba àti àwọn afẹ̀míṣòfò ni wọ́n rán ọkùnrin náà sọ́run, torí bó ti wà níbẹ̀ yìí bí ìjọba bá kó gìrì mọ́ ọ̀rọ̀ náà ni wọn yóò ti rí gbà jáde lálàáfíà, wọn yóò sì ti rí àwọn afẹ̀míṣòfò náà kó ní síkún. Bí àwọn kan ti ń sọ pé ṣé ó wá yẹ kí ìjọba gbọ́ ohun táwọn afẹ̀míṣòfò náà ń béèrè ni, pé kí wọ́n tú àwọn afẹ̀míṣòfò àti màálùú kan sílẹ̀. Ta ló sọ pé wọn kò ní béèrè nǹkan míì sí tó bá yá? Àwọn ọ̀gá sọ́jà yìí kò yéé sọ pé ogun ló délẹ̀ yìí, ìjọba sì gbọ́dọ̀ mọ̀ kò sì sí ohun tí èèyàn kì í ṣe lójú ogun. Ìjọba gbọ́dọ̀ wà ní ìgbáradì kó jẹ́ bí irú èyí bá ti ṣẹlẹ̀ ní kí wọ́n ti tètè dìde sí i, kí wọ́n yabo àwọn afẹ̀míṣòfò náà níbi tí wọ́n bá wà tàbí ibi tí wọ́n bá ń gbé àwọn èèyàn náà lọ. Ohun tí yóò bá sì ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nígbà tí wọn yóò bá fi ṣe bẹ́ẹ̀ ní bí ọ̀nà 4-5 tí wọ́n sì rí àwọn afẹ̀míṣòfò yìí kó, tí àwọn tó fẹ́ sá lọ nínú wọn sá lọ pẹ̀lú ọta ìbọn lára wọn. Àwọn náà yóò máa bẹ̀rù láti ṣe ohun tí wọ́n ń ṣe, nítorí ẹlẹ́ran ara làwọn náà, ẹ̀mí ló sì wà lára wọn, kì í ṣe gbogbo wọn náà ló fẹ́ kú. Bí ìjọba kò bá sì kọlù wọn, wọn yóò máa fojoojúmọ́ halẹ̀ mọ́jọba ni. Òun náà ló sì ń ṣẹlẹ̀ yìí o.
àmọ́ ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ bí ọ̀rọ̀ náà ti bọ́ síta lòun náà ti fọ̀ tó ní irú eléyìí ò dáa, ṣùgbọ́n pé kò sí afẹ̀míṣòfò kan tí yóò kápá ìjọba òun tàbí tí yóò tẹrí àwọn ọmọ Nàìjíríà bá. Olórí ìjọba Nàìjíríà náà ní gẹ́gẹ́ bí òun ti wí nínú ọ̀rọ̀ tí òun sọ lọ́jọ́ àyájọ́ ọjọ́ democracy ìyẹn June 12, kò sí ohun tí wọ́n lè ṣe ju èyí tí wọ́n ń ṣe yìí náà lọ, àmọ́ Nàìjíríà ò ní torí ìyẹn sọ̀rẹ́ńdà fún wọn. Tinubu ní àsìkò rẹ̀ fún gbogbo àwọn afẹ̀míṣòfò yìí fúnra wọn kí wọ́n wá sọ̀rẹ́ńdà o, bí bẹ́ẹ̀ kọ́ bí àsìkò yìí bá ti lè kọjá tí wọn ò sọ̀rẹ́ńdà, aburú tí yóò bá àwọn náà kò ní í ṣe é sọ, ikú oró ló ń dúró de gbogbo wọn. Ọ̀rọ̀ tí David Mark sọ náà jọ bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ tí Mark yìí òbúkọ́ ní tòun di méjì lọ́dọ̀ ìyá òun ni, òun lọ́mọ ẹ̀, òun náà tún lọ́kọ ẹ̀. Ọ̀gá ológun ńlá lòun náà kó tó fẹ̀yìntì, bẹ́ẹ̀ ló sì ti tún jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa. Bí a sì ti ń wí yìí, òun ni alága ẹgbẹ́ alátakò tó ń jẹ́ ADC. Ṣùgbọ́n kò sọ̀rọ̀ bí olórí ẹgbẹ́ alátakò báyìí, ikú náà pa ohùn mọ́ òun pàápàá lẹ́nu. Ó ní ikú ọ̀gágun Rabe Abubakar òfò ńlá fún gbogbo Nàìjíríà ni, kì í ṣe ti àwọn ẹbí ẹ̀ nìkan. Bẹ́ẹ̀ náà làwọn aṣòfin àgbà pàápàá sọ o. Alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn sọ́jà nílé ìgbìmọ̀ Abdulaziz Musa Yaradua ní àwọn ti ṣetán báyìí láti ọ̀dọ̀ tàwọn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró gbogbo pátápátá kí àwọn rí i pé irú eléyìí ò ṣẹlẹ̀ mọ́ o. Irú ikú burúkú báyìí kò pa ẹni tó ti fìgbà kan ṣiṣẹ́ fún orílẹ̀-èdè yìí tó sì di ipò ńlá mú nínú àwọn ológun tí wọ́n ń dáàbò bo orílẹ̀-èdè wa. Àwọn aṣòfin náà dárò Rabe Abubakar, wọ́n ní kì í ṣe pé èèyàn kì í kú, àmọ́ láti kú sínú igbó lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò tí èèyàn yóò wà nígbèkùn wọn láì ní lè ṣe ohunkóhun kì í ṣe ikú tó dáa rárá fún ọ̀gá ológun. Ohun tó sì jẹ́ kí àwọn náà ní àwọn bá gbogbo ọmọ Nàìjíríà pátá dárò nìyẹn. Yaradua sì ní bí òun ti ń sọ yìí o, bó ti rí lọ́kàn gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ pátápátá ń lòun ń wí yẹn. Nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó ń jáde lóríṣiríṣi ìṣá, èyí tí olú iléeṣẹ́ ológun ilẹ̀ wa sọ ló sì mú àwọn èèyàn lọ́kàn jùlọ. Ohun tí àwọn sọ ni pé ọ̀rọ̀ náà dàbí ti ikú ogun tí pa akíkanjú àti ikú odò tí pa òmùwẹ̀ ni. Wọ́n ní òjò ló pa àlàpà tó di àmúgùn ewúrẹ́ ni, pé Rabe Abubakar kì í ṣe sọ́jà kékeré tó lè kú sáàrin àwọn tó mú un nígbèkùn. Ohun tó dé tó ní káwá mọ òun ni, ọ̀rọ̀ náà ṣòó lápá ni. Wọ́n wá ní àwọn ò ní jẹ́ kí ikú ẹ̀ lọ lásán o, àwọn yóò wá fi gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ṣe tọ́níìkì gidi nínú iṣẹ́ ológun àwọn, débi pé yóò ṣòro gan láti tún gbọ́ irú ohun tó ṣẹlẹ̀ yìí láàrin àwọn èèyàn àwọn mọ́. Àwọn iléeṣẹ́ ológun yìí ní àwọn tí ń ṣètò gbogbo tẹ́lẹ̀ láti rí i pé àwọn gbà á jáde kó tó kú yìí, pé àwọn ò kàn pariwo ohun tí àwọn ń ṣe lábẹ́lẹ̀ síta ni. Àmọ́ pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ yìí o, kí gbogbo ọmọ Nàìjíríà fọkàn balẹ̀ pé wọn ò tún ní gbọ́ irú aburú bẹ́ẹ̀ níbì kankan nílẹ̀ yìí mọ́. Àdúrà làwọn èèyàn sì ń gbà pé kí Ọlọ́run jẹ́ kí èyí tí àwọn wí rí bẹ́ẹ̀ kó sì ṣe bẹ́ẹ̀. Ìlú Basari nítòsí Katsina ni wọ́n ti bí Rabe Abubakar. Àpèjá orúkọ ẹ̀ sì ni Rabe Abubakar Basari. Ọjọ́ 7 oṣù kẹrin ọdún 1965 ni wọ́n bí. Ìyẹn ni pé oṣù kan péré lé díẹ̀ lẹ́yìn tó pé ọmọ ọdún 61 61 years ni àwọn afẹ̀míṣòfò yìí jí gbé. Lẹ́yìn tó kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú wọn tó sì ka ìwé girama ní Katsina, ó lọ sí yunifásitì, ó sì kọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa ìtàn àgbáyé kó tó wá di pé ó wọ iṣẹ́ ológun ní 1989 tó sì wà níbẹ̀ títí tó fi fẹ̀yìntì ní ọdún 2024. Láàárín àsìkò yìí níbẹ̀rẹ̀ ìjọba Muhammadu Buhari, òun ni olórí ẹ̀ka ìbánisọ̀rọ̀ gbogbo fún olú iléeṣẹ́ ológun. Lásìkò náà lórúkọ ẹ̀ sì gbàgbóró kankan, torí ohun yòówù tó bá ṣẹlẹ̀ láti ẹ̀dọ̀ àwọn ológun nígbà náà lẹ́nu ẹ̀ lẹ́ ó ti gbọ́, pàápàá ọ̀rọ̀ ogun àwọn afẹ̀míṣòfò Boko Haram yìí kan náà. Bẹ́ẹ̀ ló tún di àwọn ipò míì mú lẹ́yìn tó fìyẹn sílẹ̀ kó tó fà fẹ̀yìntì pátá ní 2024 lẹ́yìn tó ti lo ọdún 45 lẹ́nu iṣẹ́ náà. Àfi bí àwọn afẹ̀míṣòfò ṣe jí gbé lọ́gbọ̀n ọjọ́ oṣù karùn-ún 2026 tí wọn ò sì fi í sílẹ̀ títí tó fi kú sọ́dọ̀ wọn. Aago 6 ni wọ́n sin, aago 6 ìrọ̀lẹ́ ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2026 yìí ní ibojì Gidandawa tó wà níwájú ilé ẹ̀ gan-an ní Katsina. Àwọn èèyàn ìjọba, àwọn ẹbí àti àwọn olólùfẹ́ ẹ̀ tó lè sáré wá ni wọ́n péjú síbi tí wọ́n ti sin náà.
kò sí ohun tí ẹnikẹ́ni nínú wọn lè sọ níbẹ̀ náà ju Allahu Akbar lọ, torí ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín ìyàngì ni wọ́n fi ń rìn. Ikú ọ̀gágun àgbà Rabe Abubakar mú gbogbo ayé lára. Àfi kí Ọlọ́run gbà wá lọ́wọ́ ogun afẹ̀míṣòfò ní Nàìjíríà wa. Ọláìwọlá alága náà ló ń bá wọn ṣèdárò ikú Rabe Abubakar, ẹni táwọn afẹ̀míṣòfò pa fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ tòní o.